Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìṣẹ̀lẹ̀ aburú kan ló ṣúyọ ní abúlé Jingiriti Tìnwún apá kan ìgbèríko ní ìpínlẹ̀ Bauchi. Níbẹ̀ ni ìròyìn náà ti ṣe àfihàn àwọn ọ̀dọ́mọdé ọ̀jẹ̀wẹ́wẹ́ mẹ́ta kan tí ó kú sínú odò ńlá ní agbègbè náà. Ìwé ìròyìn Daily Post ṣe àkọsílẹ̀ ìròyìn tí ó farapẹ́ nínú oṣù karùn-ún nígbà tí àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ omi ti Gubi Water Treatment Company náà ṣe kú sínú odò bákan náà nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ òòjọ́ tí wọ́n máa ń ṣe lórí ìtọ́jú omi. Ìṣẹ̀lẹ̀ aburú náà tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Bauchi SP Ahmed Wakil ṣàfihàn àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ náà gẹ́gẹ́ bí Abubakar Mohammed tí ó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years, Habib Mohammed náà jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years, tí ẹnì kẹta tí orúkọ rẹ̀ ń jẹ́ Zelaimi Sule náà jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá 14 years, tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì wá láti abúlé Durum. Àwọn ọ̀dọ́mọdé náà kú sí odò ńlá nígbà tí wọ́n lọ lúwẹ̀ẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n parí iṣẹ́ wíwa àlùmọ́ọ́nì ilẹ̀. Wakil ṣàlàyé síwájú wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní déédé aago kan ọ̀sán tí gbogbo ìlàkàkà àwọn ènìyàn láti dóòlà ẹ̀mí àwọn ọmọdékùnrin náà já sí pàbó bí wọ́n ti ṣe kéde fún àwọn tí ó gbé àwọn ọmọ náà wá sí ilé ìwòsàn wípé àwọn ọ̀dọ́mọdékùnrin mẹ́tẹ̀ẹ̀ta náà ti gbẹ́mìí mì nígbà tí wọ́n dé ilé ìwòsàn. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Bauchi lábẹ́ iléeṣẹ́ kọmíṣánná ọlọ́pàá CP Sani Ọmọlọ́rí Aliyu ti fi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ẹbí àti ìdílé àwọn ọ̀dọ́mọdékùnrin náà tí ó di olóògbé. Wakil tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ó ti wá di dandan láti ṣọ́ra ní gbogbo ibi etí odò, ní pàtó bí ojú ọjọ́ ṣe rí lákòókò tí a wà yìí. Àwọn ọlọ́pàá wá ké ọ̀rọ̀ wọn lẹ́yìn nípa wípé àyẹ̀wò lórí ìṣẹ̀lẹ̀ náà ṣì ń tẹ̀síwájú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti yọ̀ǹda òkú àwọn ọmọ náà fún ẹbí wọn láti lọ sin lẹ́yìn àyẹ̀wò tí wọ́n ṣe ní ilé ìwòsàn ti ìpínlẹ̀ Bauchi State Specialist Hospital. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Mínísítà àná tẹ́lẹ̀ rí fún ètò ìrìnnà ọkọ̀ Retired Honourable Chibuike Rotimi Amechi ni ó ti dojú kọ Ààrẹ Bọ́lá Tinubu tí ó sì tún lérí wípé òun ṣiṣẹ́ lòdì sí ṣíṣe sáà kejì rẹ̀ nínú ètò ìdìbò fún ipò ààrẹ ní ọdún 2027 ní abẹ́ òṣèlú tuntun ti African Democratic Congress (ADC). Ó sọ̀rọ̀ yìí jáde síta gbangba wáyà ayé nígbà tí ó ń bá ogunlọ́gọ̀ àwọn èrò alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ ní ibùdókọ̀ pápá òfurufú ti Port Harcourt International Airport ní Ọjọ́rú. Amechi ṣe àpèjúwe àwọn ọmọ ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí ọ̀daràn tí ó gíràn nínú kíkọ èsì ètò ìdìbò kí wọ́n sì tún kéde ẹni tí ó jáwé olúborí fúnra wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ jáde náà ló sì ti kìlọ̀ fún àwọn alátìlẹyìn rẹ̀ láti ṣọ́ra kí wọ́n má sì tún ṣe lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn ènìyàn tí ó máa ń yí ìbò. Ó tún wá pe gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Rivers àti gbogbo ọmọ orílẹ̀-èdè lápapọ̀ láti lọ ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ADC nítorí pé òun ti ṣetán láti pe ìṣèjọba tí ó wà lórí àga àlééfà níjà kí òun sì tún wá rọ́pò ìṣèjọba náà èyí tí ó ti gbé ẹrù ìnira lé àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣèjọba ààrẹ Tinubu ti sú òun nítorí pé bí ebi kò bá pa àwọn ènìyàn, ebi ti bẹ̀rẹ̀ sí ní pa òun. Ó tún wá fi ọ̀rọ̀ àwọn olówó ṣe àkàwé wípé tí àwọn olówó bá ná mílíọ̀nù 4 náírà (4 million naira) lórí iná lóṣooṣù, báwo ni tálákà yóò ṣe wá máa gbé ìgbé ayé tiwọn? Bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ Tinubu ti sọ jáde síta wípé ọ̀rọ̀ ìtọ́jú àwọn aráàlú kò kọ òun rárá, tí àwọn wá láti fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lójú wípé àwọn ẹgbẹ́ òṣèlú tí ọ̀rọ̀ àwọn aráàlú jẹ lógún tí ó sì tún múmú láyà àwọn ti dé báyìí, tí ó sì tún wá ń ṣèlérí wípé òun kò ní bá ẹnikẹ́ni tí ó bá ń yí
tàbí kéde èsì ìbò tí wọ́n ti tọwọ́ bọ̀ tó pọ̀ rárá nínú àmì láti fi ṣàpèjúwe agbára àti okun tí ó sì wà lára òun ní Amaechi ti fẹsẹ̀ rin àkàsọ̀-ìbùsọ̀ kìlómítà 3 láti àdúgbò ìlú Port Harcourt lọ sí ilé rẹ̀ tí ó wà ní GRA àtijọ́. Àwọn ẹgbẹ́ Non-Indigenous Alliance Movement (NIAM) tí alága Port Harcourt ti ṣèlérí láti ṣe àtìlẹ́yìn fún olùdíje fún ẹgbẹ́ òṣèlú ADC ní ètò ìdìbò ti ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ primary election, níbi tí wọ́n ti ń ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú náà gẹ́gẹ́ bí èyí tí yóò fòpin sí ìṣèjọba burúkú tí ẹgbẹ́ òṣèlú APC ń ṣe lọ́wọ́lọ́wọ́. Nígbà tí olórí ẹgbẹ́ NIAM, Olóyè Mike Oyakure, ti ń bá ìwé ìròyìn Vanguard sọ̀rọ̀ wípé àwọn ti sọ nígbà gbogbo pé àwọn kò ní lè máa bá a lọ báyìí. Ẹgbẹ́ ADC ti dé láti mú àyípadà ọ̀tun bá gbogbo olùgbé ìpínlẹ̀ yìí àti pé ètò gbogbo ti tò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ilé-iṣẹ́ elétò ààbò ti Civil Defence ti orílẹ̀-èdè yìí, Nigeria Security and Civil Defence Corps ti ìpínlẹ̀ Jigawa, ti fi ọwọ́ ṣìnkún òfin mú ọkùnrin kan tí ó jẹ́ ọmọ ọdún 38 years, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Basiru Yusheau, fún ẹ̀sùn wípé ó ba afárá onírin jẹ́ àti pé ó tún jí wáyà ara rẹ̀ èyí tí ó wà ní agbègbè Bakin Gada ní ìjọba ìbílẹ̀ Uyo. Agbẹnusọ lórí ìbáṣepọ̀ ará ìlú Public Relations Officer ti iléeṣẹ́ NCDC ti ìpínlẹ̀ Jigawa, Barudeen Tijani, ni ó ṣe àfihàn àkọsílẹ̀ ọ̀rọ̀ náà fún àwọn akọ̀ròyìn ní Ọjọ́rú ní ìlú Dutse tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Ó wá ṣàlàyé nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn fi ọwọ́ òfin mú arákùnrin náà ní ọjọ́ Ẹtì tí ń ṣe ọjọ́ 18 oṣù keje ọdún 2025 July 18, lẹ́yìn tí àwọn tẹ̀lé ìpè láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ní agbègbè náà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ náà ṣe lọ ní wípé ọwọ́ tẹ arákùnrin náà nígbà tí ó fẹ́ ta àwọn ohun èlò irin àti wáyà tí ó jí lára afárá bíríìjì náà, èyí tí ó ń ṣe àfihàn iṣẹ́ takuntakun tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ti iléeṣẹ́ Civil Defence ń ṣe níbikíbi tí wọ́n bá wà. Tijani wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé nígbà tí àwọn ń tẹ ọkùnrin náà nínú láti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn náà ni ó wá ń jẹ́wọ́ wípé ṣe ni òun dẹ̀dò lọ́wọ́ nígbà tí ojú òun kàn ṣe rí okùn kébù náà ni òun bá mú irin tí wọ́n máa fi ń gé nǹkan metal handsaw láti fi gé okùn kébù náà, tí òun sì kọ́kọ́ gbé pamọ́ síbì kan. Lẹ́yìn ìgbà díẹ̀ ni òun ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé lọ sí ibi tí òun yóò ti lù ú tà ní ọjà Gbàǹjo. Arákùnrin náà sì wà ní akóló àwọn tí àwọn yóò sì gbé lọ sí ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí tí àwọn ṣe lọ́wọ́lọ́wọ́ lórí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Comrade Mohammed Garba, Chief of Staff fún alága àná tẹ́lẹ̀rí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), Abdullahi Kanjude, ti bẹnu àtẹ́ lu ìròyìn àhesọ tí ó ń jà nílẹ̀ ròhìnròhìn wípé olóṣèlú nì wà nínú ìdùbúlẹ̀ àìsàn tí ó lágbára lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Garba sọ ní ọjọ́ Ajé, ni ó ti fi ọkàn àwọn ará ìlú balẹ̀ wípé kókó ní ara Kanjude le tí kò sì kojú ìpèníjà àìsàn kankan rárá. Ó lè jẹ́ wípé gómìnà àná tẹ́lẹ̀rí náà ṣe àìsàn kékeré èyí tí ó lè ṣúyọ nípa ọjọ́ orí rẹ̀, síbẹ̀ kókó ní ara rẹ̀ le. Kí ẹnikẹ́ni má ṣe fòyà rárá. Lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ náà ló wá sọ pé ohunkóhun tí ó bá jẹ mọ́ ọ̀rọ̀ àìlera tàbí àìsàn tó bá farahàn lára dókítà Danjúdé, òun kò ní lọ́ra láti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn kí àwọn alátìlẹyìn rẹ̀ bá lè wọlé àdúrà fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Àwọn olùgbé abúlé Ṣòwò ti ìlú tí inú ń bí lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ti dínà òpópónà ti Abẹ́òkúta-Ṣàgámù nígbà tí wọ́n ń ṣe ìwọ́de ohun ìfẹ̀hónúhàn lórí àwọn ọmọdé mẹ́rin ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Ìdó Kòbápè ní ìpínlẹ̀ Ògùn, Ìdó Primary School Kòbápè,
nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú ọ̀nà tí ó wáyé ní Ọjọ́rú. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní wákàtí 48 hours lẹ́yìn ìgbà tí ọlọ́kadà kọlu àwọn èrò títí wọ́n fi gbẹ́mìí mì ní ìkóríta Ṣìún ní ojú òpópónà kan náà. Ìwé ìròyìn Punch sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ṣẹlẹ̀ ní déédé agogo 3 ọ̀sán 3 p.m. tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà kọlu àwọn ọmọ iléèwé náà nígbà tí wọ́n ń lọ sí ilé wọn. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn kòrókòró sọ wípé àwọn ọ̀dọ́ tí inú ń bí lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà fẹ́ fi lílù ba ayé awakọ̀ náà jẹ́, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ elétò ààbò ló gba awakọ̀ náà sílẹ̀ lọ́wọ́ wọn. Àwọn akọ̀ròyìn náà wá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká pẹ̀lú àwọn akọ̀ròyìn ẹlẹgbẹ́ wọn ní Ọjọ́rú, tí agbẹnusọ fún iléeṣẹ́ Ogun State Traffic Compliance and Enforcement Agency, Babátúndé Akínbíyì sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà wáyé lẹ́yìn ìgbà tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti Toyota Corolla tí nọ́mbà ara ọkọ̀ náà jẹ́ KSF 579DM kọlu àwọn ọmọdé kéékèèké iléèwé 4 náà tí wọ́n sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí Akínbíyì tún sọ ní wípé wọ́n kó àwọn ọmọdé náà lọ sí ilé ìwòsàn gbogbogbò General Hospital ti Ìjàyè. Níbẹ̀ ni wọ́n ti sọ fún wọn wípé àwọn ọmọ náà ti jẹ́ Ọlọ́run nípè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Punch. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn Lerefe kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.